أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run àdúrà yín á gbà insha Allah rahman gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín mo lẹ́yìn tá bá ti wà less busy mo máa wá sí live kì í ṣe pé ti gbéraga kò sáyè ni àdúrà wa gbà ká ṣe kankan kọ́mọ́kọ́mọ́ torí àwọn olóyìnbó jẹ́ ká mọ̀ only don't beat about the bush, just go straight to the point. So kò sí time mo kàn sáré rush wá sọ line Ọlọ́run gbàdúrà wa. Ètò tí mo fẹ́ kọ́ wa lónìí òun náà ni tí ẹlòmíì ti wà nínú ìgbèkùn àìsàn, ó ti wà nínú ìgbèkùn ìnira, wọ́n wò pa àìsàn yìí kò gbóògùn, ó ti lọ hospital, ó ti lọ oríṣiríṣi nǹkan sí, kò rójú tu gbogbo nǹkan tó ń lò sí. Mo máa kọ́ ẹ ní nǹkan tó máa lọ ṣe tó bá dẹ̀ ṣe wàá dúpẹ́ fọ́lọ́run. Àmọ́ síwájú kí tó tẹ̀síwájú nípa aporo tá fi ń pa gbogbo nǹkan, wọ́n tàyàn lọ́fà ni, wọ́n fún ní nǹkan jẹ lójú oorun ni, àtọ́jú oorun wọ́n ti gbé nǹkan yẹn lé lọ́wọ́ ni, kò ní fọkànbalẹ̀ ni, nǹkan dá láàmú nínú àgọ́ ara ni, nǹkan dá láàmú níkùn ni, inú rún ni. Ẹ share fídíò yìí káwọn èèyàn jàǹfààní ẹ share ẹ dáadáa. So gbogbo nǹkan tó bá já ìsàn ìpèníjà á gbìyànjú wá lọ ṣiṣẹ́ yìí, wàá dúpẹ́ fọ́lọ́run kó dẹ̀ share program náà káwọn èèyàn náà jàǹfààní kó dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní. Very important. It's not my account, àkáǹtì àwọn ọmọ aláìní ni. Ó máa bá mi wá síwájú kí n tó kọ́ yín ní ètò yìí, ẹ jẹ́ ká sáré polówó àwọn product wa torí à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ àwọn ètò yìí fáwọn èèyàn tí ò bá lágbára láti lè ra product wa ni, kó dẹ̀ tún máa jẹ́ ládá fún wa, sádàkọ̀ fún wa. Ṣé à ń pé product wa ó ní 15,000 wà ń bẹ̀, ó ní 20,000 wà ń bẹ̀, ó ní 50,000 wà ń bẹ̀. Ẹlòmíì dẹ̀ ní dirú product yẹn tó fẹ́ fi kojú nǹkan tó ń ṣe àmọ́ kò ságbára fún, la fi máa ń gbé àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa pé tó bá lágbára láti lè ra product wa. Àwọn ètò tá a kọ́ yìí náà kò ní náwó púpọ̀ lọ ṣe, wọ́n dẹ̀ ń dúpẹ́, àwọn èèyàn ń dúpẹ́, à ń gba call, wọ́n dẹ̀ ń fún wa message. Alhamdulillah. So ẹ jẹ́ ká sáré polówó kí n tó wá kọ́ wa ní ètò yìí. Number 1 ẹ ká kọ́kọ́ lọ síbi Miracle Leaf sí Sheikh Afagba International. Miracle Leaf sí nǹkan tó ń ṣiṣẹ́ fún ni pé tí wọ́n bá fúnyàn ní nǹkan jẹ látojú oorun ni àbí lójú ayé ni ó jẹ poison, àbálìjọ̀nú wà nínú ara èèyàn, àbọ́fà wà lára èèyàn, àbí wọ́n gbé nǹkan sínú wúńbù obìnrin, àbí wọ́n ní kí nǹkan kan lọ jókòó sí basin sperm ọkùnrin tó jẹ́ pé tó bá ti fẹ́ bí sperm yẹn ṣe ń kóra jọ báyìí, àwọn ẹ̀mí burúkú tí wọ́n ti pàṣẹ sínú ara yìí wọ́n sì ń sọ domi lẹ́fì rírọ ẹni bẹ́ẹ̀ wá ní ó ní low sperm count àbí no sperm count fún ọ̀tẹ̀ rí kankan bẹ́ẹ̀. Get Miracle Leaf sí ewé 100 ọ̀tọ̀ọ̀tọ̀ la fi preserve ewé yìí. Ewé ìtàdẹ̀ preserve ewé Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ nípa ewé senna leaf. Ewé tó lágbára ni àti má Zemzem. Ìjọ tó bá ti make order fún ló máa rí bí ewé náà ṣe tó. Ànábì ò ní sọ̀rọ̀ ìfẹ́ inú láyé ntí kò anilẹ̀ awà. So nǹkan tó bá sọ Ọlọ́run ló sọ fún. Ewé tó wà effective ni 20,000 naira là ń ṣe promo ẹ̀. Kò síbi tẹ́ wà, ó wà Nàìjíríà. Ayé tẹ́dẹ̀ àwọn èèyàn wa ní òkè òkun ní Canada, l'Amẹ́ríkà, ẹ máa wo page wa, ẹ máa rí bá ṣe ń send nǹkan sí Canada, tá ń send ẹ̀ sí Australia, tá ń send ẹ̀ sí America, tá ń send ẹ̀ sí UK. Ẹ máa rí àwọn product wa bá ṣe ń send ẹ̀. Táwọn èèyàn dẹ̀ ń lò tí wọ́n ń dúpẹ́. Ọlọ́run lọ́ba tó pé o. Mo sọ fún part of 100%, 70-80% wọ́n dúpẹ́ lórí product wa. So 20 gan wọ́n yọjú, but Ọlọ́run lọ́ba tó pé alhamdulillah. Toro Ọlọ́run ọba la gbé gbogbo nǹkan wa lé lórí, la gbé lé lọ́wọ́. Innal izzata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Ẹ gbìyànjú kẹ́ get Miracle Leaf sí fún ike nínú poison, àbí wọ́n gbé nǹkan sínú wúńbù obìnrin, àbí wọ́n gbé nǹkan sí kún èèyàn ni, àbí àlìjọ̀nú rìn lára èèyàn, àwọn ẹ̀mí òkùnkùn rìn lára èèyàn, ó lálàkàlà wèrè kan. Miracle Leaf sí oko orí báyìí, orí bóyá dàbí tíì, tó bá ti dọ́dọ̀ ẹ̀ ló máa rí, tó bá ti bù díẹ̀ kó rọra bọ́ìlì ẹ̀, dẹ̀ rọra yọ, tó bá ti bọ́ìlì ẹ̀ tó ti sèé tán yẹn, yọ ewé yẹn kúrò ń bẹ̀ kó rọra dàámu. Ó dúpẹ́ fún Ọlọ́run, kì í ṣe nǹkan tó lè máa lò everyday. Ẹ̀rí ìtorí ẹ̀ ló ṣe wọ́n torí gbogbo product wa packed from India, made from India, packed in South Africa. Asia continent ní gbogbo àwọn nǹkan tá ń lò.
so ọlọ́run gbàdúrà wa ẹgbìyànjú ká gẹ́ẹ̀tì miracle leaves ó wà effective gan especially fẹ́ tó wojú ọlọ́run ọba fọmọ tí wọ́n gbé nǹkan sínú wúńbù ẹ̀. bákan náà ni ẹ gẹ́ẹ̀tì all in one wa all in one natural herbs tó ń wò more than 300 àìsàn káì all in one yìí òun gan ni àti product wa àwọn èèyàn ń lo gan ṣe mọ̀ oríṣiríṣi àìsàn ló káyé ṣẹ́dẹ̀ rí pé gbogbo àìsàn tó wà pátápátá yẹn lèṣù náà ní duplicate ẹ̀ wọ́n ní unseen word wọ́n máa fi ń ṣe àwọn èèyàn míì àti àìsàn ayé ń dàyàn láàmú ni o àti páyé ló gbé àìsàn yẹn léyàn lọ́wọ́ o à ń lóògùn sáìsàn yìí kò lọ o get all in one natural herbs ó wà effective gan kódà ní tó ń forí kókó alátakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun get all in one natural herbs cancer ni diabetics ni asthma ni epilepsy ni àwọn àìsàn ńláńláńláńláńláńláńláńlá hypertension get all in one natural herbs 15,000 naira là ń ṣe promo ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ pè wá máa bá yín gbé láti South Africa ẹ rí pé DHL wọn kì í gbé apps DHL ò kì í gbé apps àmọ́ wọ́n ń gbé apps látọ̀dọ̀ tiwa torí pé ṣe wá ń gba láàbù kọjá oníṣègùn ó yàtọ̀ sẹ́ni tó ń practice egbògi get traditional healer ó yàtọ̀ sẹ́ni tó ń practice egbògi DHL ò ní bá gbé ewé légbò but they see this one that no wọ́n ṣe gbogbo findings wọ́n dẹ̀ rí pé no herbs ni and it is something that Ali makes in a capsule àbí tablet ó ti yé yín nísìn but èmi mo ń sọ fún ọ pé no because of the dose tí mo ní káwọn èèyàn máa lò ó nígbà tí mo ní kéèyàn lo half ṣíbí tá fi ń jẹun yẹn tá bá ní ká ṣe sí capsule lè tóbi 20 ó lè tóbi 15 ṣé 15 capsule ni màá ní kéèyàn dà jẹ wọ́n dẹ̀ accept àwọn gọ́ọ̀rọ̀ àwọn fẹ́ǹdẹ̀ lọ sí ìlú wọn ní India lọ́hùn torí South Africa lèmi wà àárín àwọn India mo dẹ̀ ń gbé ní lodium so DHL máa ń gbé ọjà wa ẹ máa ń rí always online tàbá send ọjà káàkiri kò síbi tó wà tí product wa òjé kọ́rọ̀ má pọ̀ all in one natural apps ó lágbára púpọ̀ jù fi kojú èké nínú àìsàn tó bá nǹkan rìn lára èèyàn ní ẹ̀wọ̀n fún èèyàn ní nǹkan jẹ́ ní èèyàn ò kí ń rọrùn sùn ní à ó máa regulate system wa dúpẹ́ fọlọ́run all in one ó wà effective bákan náà ni transformer 1100 power transformer 1100 power ó ní agbára púpọ̀ débi pé tó bá mú nǹkan ọmọkùnrin èèyàn ó ní bá ṣe máa ń ṣe létò tá máa ta transformer ìfún ẹ á tún abẹ́ fi special kan tì lẹ́gbẹ̀ẹ́ àbí kó mú àti caterpillar pọ̀ ara ẹ̀ á jí pépé ẹni tó ti ní low sperm count tí wọ́n ní sperm ẹ̀ ó lò ẹyin tó wà ní sperm ẹ̀ lò àbí kò sẹ́yin nínú sperm ẹ̀ àbóbìnrin tó ní ovulation problem àbọ́kùnrin tó yẹ pé kó tó súnmọ́ ìyàwó ẹ̀ ó ti dẹnu kọlẹ̀ kò lè perform dáadáa kó tó súnmọ́ ìyàwó ẹ̀ ibi tó ti ń ṣeré ó ti release get the transformer 1100 power ó wà effective ẹlòmíì ibi tó ti ń ṣeré ní kíní ti lọ ní bàbá ti kú ló ti paná so tó bá dẹ̀ get the product wa àwa tún máa ń sin àwọn tó ń lo product wa a máa ń sìn wọn tó bá ti rà tún máa kọ́ ẹ láwọn kọ̀ọ̀kan bí wàá ṣe lò ó tí wàá fi gbádùn ẹ̀ transformer 1100 power ó lágbára púpọ̀ jù weak erection low sperm count quick ejaculation infertility sex drive infertility for both couples so obìnrin tí ó tó fẹ́ conceive òun náà lè lò àwọn èèyàn ra wọn dúpẹ́ ó wà effective gan made from India packed in South Africa get your transformer 1100 power tó bá jẹ́ pé ẹni tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ ní tí wọ́n fẹ́ fi jẹ́ níyà torí wọ́n máa ń mú nǹkan ọmọkùnrin èèyàn àmọ́ kì í ṣe gbogbo ọkùnrin ni wọ́n mú nǹkan ẹlòmíì jẹ̀díjẹ̀dí ló bá débẹ̀ ẹlòmíì kì í deep toxic gbogbo oúnjẹ tá ń jẹ yẹn tó bá ti lọ tọ́ílẹ̀tì ìwọ fọ́kùnrin má rò pé ó ti tán síbẹ̀ pé ògúngún èyí tó fẹ́ lọ tọ́ílẹ̀tì ti lọ tọ́ílẹ̀tì tó àwọn kan wà ń bẹ̀ tó pé ibi spam ni wọ́n máa ń lọ especially oúnjẹ tó bá wà ṣúgírì ó ti yẹ yín nísìn so bó ṣe ń lọ síbi tí spam ń wà yẹn á máa affect sexual kíní èèyàn because irú ẹni ẹlẹ́tì tó wá mọ́ ìyàwó ó lè tètè wálẹ̀ because kò ní time tó fi ń lo àwọn nǹkan bí egbògi bí eléyìí àbí ká pè ní pé kò ní time tó fi ń mu àgbo so irú ẹni yẹn tí ò bá tètè múra sí okó yẹn padà paná ni àwa rò pé wọ́n mu àwa ò ní purọ́ àní fìtọ̀ fọ̀gbẹ́ kì í ṣe gbogbo ọkùnrin ni wọ́n mú nǹkan ọmọkùnrin yẹn ẹlòmíì ìjẹkújẹ ló sùn débẹ̀ kò wá kíyè sára débi pé kíní yẹn fi paná so tó bá ti nírú eléyìí ó jẹun tán rọra lò ó jẹun tán rọra lò á máa regulate wá pé wà máa jí pépé lọ́wọ́ súnmọ́ ìyàwó àmọ́ ẹni tó yẹ pé títí ẹ ti paná tí nǹkan ọmọkùnrin ẹ ti paná yányá àìdá wọn mú ni àìdá pé bí ìjẹkújẹ ló bá débẹ̀ ni irú ẹ nìyẹn ó máa get transformer 1100 power á dẹ̀ get caterpillar
so tó bá ráyè bá wa sọ̀rọ̀ a tún máa fún láwọn special bí ọ̀rọ̀ transformer ṣe rí ní 25,000 là ń ṣe promo ẹ̀ kò síbi tẹ́ wata àti lè deliver within Nigeria à ń deliver káàkiri Kaduna ní Kano ní Jalingo Taraba wọ́n ra gbogbo nǹkan wa káàkiri product wa káàkiri àwọn ẹ̀rẹ́ ń dúpẹ́ ní South Africa yìí ní àwọn èèyàn pé láti diaspora láti UK láti Canada láti America ẹ̀ máa rí lórí péjì wa òdìgbàdá bá ń sọ à ń sẹ́ndẹ̀ káàkiri Australia à ń sẹ́ndẹ̀ Dubai à ń sẹ́ndẹ̀ so ó wà Nigeria 25,000 ó wà effective bákan náà ni ẹ kì í lọ sọ́dọ̀ àwọn ìyá wa àwọn obìnrin tó ní fibroid tẹ́ ń wò yẹn òun náà ya wèrè ó ya wèrè bí diabetics ni kì í gbọ́ oògùn bọ̀rọ̀ tí wọ́n bá dẹ̀ ṣe operation 50-50 ní ẹlòmíín ṣe operation ẹ̀ ó ń bọ́ sọ́wọ́ Ọlọ́run fibroid akú ẹlòmíín ni ó ń ṣe operation ẹ̀ successful kò ní ráyè àti lè bímọ mọ́ kò ní lè bímọ mọ́ kí ni ká ń ṣe yẹn disturb wá bí kò ní lè bímọ mọ́ ṣẹ́ngẹ́tì nísìn so irú ẹni yẹn sìn láwọn èèyàn fi máa ń wá àgbo ẹ̀ láyé àtijọ́ kódà láyé ìsìn àgbo ẹ̀ wà àgbo fibroid jẹ́ pé tó bá lò wàá bí bí ọmọ ni torí fibroid yẹn tó bá wà nú èèyàn tó bá wà nú wúńbù èèyàn ṣé àpẹ́ nú wúńbù yẹn náà lọ́mọ àti live tóyún bá ti wọbẹ̀ ní 1 month 2 months kó tó máa gbẹ́nu lé 2 months àbí 3 months báyìí fibroid yẹn máa kọlù torí òun ló ń jẹ́ oyún ìju gbogbo nǹkan ràdán ló kàn ráàpù pọ̀ kò jọ ọ̀rá kò jẹ̀jẹ̀ kò jọ nǹkan kan ló ráàpù pọ̀ bí bọ́ọ̀lù tó wà ń bẹ̀ ìmí tún máa ń múùfù tóbìnrin mi máa rí pé kíní múùfù níkùn òun fibroid ló múùfù yẹn o I think èyí tó bá wà ní outside womb èyí tó bá ti wà ní womb kò ní mọ̀ hospital ni wọ́n ti sọ fún pé ní fibroid àti ìdìwé bó bá ṣe menstruation tẹ́jẹ̀ ń ya tẹ́jẹ̀ ò tètè dúró ọjọ́ tó yẹ kó parí period ò dúró fibroid ló máa ń ṣe àwọn fíìmù bẹ́ẹ̀ yẹn ẹ gbìyànjú kẹgẹ́ ti bulldozer melt fibroid yìí wà ní òun tó wá láwọn fíìmù kan lọ́wọ́ bí ẹni tó ní blockage tube àtàwọn nǹkan wẹ́wẹ́wẹ́wẹ́ tí ò kí jẹ́ kí yàn conceive òun á lọ clear everything dànù ẹ lè rí fọ́tò ẹ̀wù fọ́tò tayà síbẹ̀ yẹn fibroid ló rọra dàbí gold yẹn òun ló wà níta womb yẹn òun ló tún wà nínú womb yẹn ẹ ti rí ó máa ń wà níta womb irú ẹni tó bá wà níta womb yẹn àwọn dókítà sọ pé ó sì lè bímọ pé ó lè lóyún ẹni tó bá wà nínú womb gangan ni wọ́n máa sọ pé kó wá yọ àbí tó bá rìn kan lọ sí get bulldozer melt fibroid egbògi láti India ni tapak ní South Africa ó wà effective àwọn èèyàn lò wọ́n dúpẹ́ Ọlọ́run á jẹ́ kó lè dúpẹ́ powder ni gbogbo product wa tí ó dẹ̀ ní particles nínú tó gba láàbù kọjá àti sọ síwájú 50,000 ní bulldozer melt fibroid kò síbi tẹ́ wàtá àti lè deliver ẹ WhatsApp wa lórí +27 61 295 6389 +27 61 295 6389 egbògi tó lágbára ni ó wà Nàìjíríà kò síbi tẹ́ wà Nàìjíríà tààtì ní deliver àwa register bá ṣe register pẹ̀lú DHL ní South Africa àbí tí wọ́n bá wa gbé hapsi wa káàkiri gbogbo àgbáńláyé bẹ́ẹ̀ náà ni GIG Logistic Company ní Nàìjíríà ń bá wa gbé product wa káàkiri gbogbo Nàìjíríà kò síbi tó wà tí àdírẹ́sì ẹ tí GIG ò bá lè dé àdírẹ́sì ẹ kí ni wọ́n máa ṣe fún ẹ wọ́n máa ní branch tó súnmọ́ ẹ irú àwọn èèyàn míì tó wà létí lé Ogun State yìí sì tí wọ́n lè tí GIG ò lè dọ́dọ̀ wọn wọ́n á lọ píkì ẹ̀ ní Sango àbí kọ́ lọ píkì ẹ̀ ní kíni ní Abẹ́òkúta níta ẹ̀kọ́ ẹ̀sẹ̀ understand ní GIG Logistic Company àwọn míì ní Ìbàdàn tó wọ́n bá lè dé àdírẹ́sì wọn ní Ìbàdàn wọ́n á lọ píkì ẹ̀ ní Bovas filling station ní Ìwó road wọ́n ti ẹ̀pọ̀ ní Ìbàdàn gan GIG Logistic Company tó wà ní Ìbàdàn ó fẹ́ tó 7 but àwọn èèyàn sábà máa ń prefer Ìwó road yẹn lẹ́ẹ̀kan sí phone number wa yẹn tẹ́ ń béèrè WhatsApp number wa +27 61 295 6389 +27 61 295 6389 gbogbo product wa ló wà effective torí pé kí ni halal ni ẹ ti rí ṣẹ́rí halal ni gbogbo product wa wà halal so prophetic medicine lápapọ̀ mọ́ àwọn traditional medicine ẹ ti understand yìí sìn prophetic medicine làwa dúró lé lórí egbògi ni mo fi sọ pé àwa o Sheikh Afagba International Limited a kì í ṣe traditional healer babaláwo ni traditional healer àwọn oníṣègùn ó ti eyín sìn so àwọn oníṣe oníṣègùn àáfàá ni wá táwa follow tora náà bí ṣe doctor tẹ́ bá lọ ka tírà kan tí wọ́n pè ní tíbù Nabawi tírà tá náà bí fi Muhammad sallallahu ta'ala alaihi wasallam tó fi ṣe doctor nìyẹn ẹ get it
So laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmil akhir wa zakara Allaha kaseera. Ànábì ni role model wa, ànábì la gbọ́dọ̀ copy. Wá ní pé ye ba wọn náà ṣe gbòógì, wọ́n wà nínú ẹgbẹ́ kan. Àfáà ni wa ta nko wa bàjẹ́. Tilka hududullah wa ma yuti illa wa rasulahu. Kọjá inú àlà Ọlọ́run, kọjá inú àlà Ànábì. Gbogbo tó bá jasi ṣe fún wa k'Ọlọ́run foríjì wa torí ẹrú ẹlẹ́ṣẹ̀ ni wa. Fi tọ̀fọ̀gbẹ́ nǹkan tó bá lò lọ́dọ̀ wa confirm ẹ rí pé gba àwẹ̀ mú ní ẹ lè lo product wa. Gbogbo product wa ló contain black seed. Black seed jẹ́ ní black seed ten wò yẹn l'Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam sọ fún wa t'Ọlọ́run sọ fún pé ikú nìkan ni black seed ó lè wò. Ẹ wo miracle leaf tá sọ yìí, àwọn nǹkan tá kó jọ síbẹ̀ àwọn ewé tó wà halal ni. Bẹ́ẹ̀ náà làwọn product wa. So èmi ò ń ṣe traditional healer. Professor ni mí lórí iṣẹ́ mi, doctor ni mí lórí iṣẹ́ mi, àfáà wa ni mí tí mo tún jẹ́ Islamic scholar. Torí pé wa ma utitum minal ilmi illa qalilan, ìmọ̀ gun kò lópin o. Àmọ́ nǹkan tí mo kẹ́kọ̀ọ́ ẹ̀ káàkiri, mo kẹ́kọ̀ọ́ ẹ̀ ní India, mo kọ́ ní China. Iṣẹ́ tí bàbá mi ń ṣe ni. Ọ̀rẹ́ fine, mo kọ́ káàkiri Asia ń bẹ̀. Ọmọ Ọlọ́rin ni wá. So àwa ò fi tọ̀fọ̀gbẹ́ o. Get bulldozer melt fibroid 50,000 naira. Là ń ṣe promo ní Nigeria. Bákan náà ni ká get caterpillar fún tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ. Tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ ẹ ti rí nǹkan tá yà sí. Ẹ rí caterpillar ó lágbára púpọ̀ jù. Kódà ẹ rí halal. Ẹ ti rí halal. So gbogbo nǹkan ló wà halal. Tẹ́ bá dọ́wọ́ yín kan tẹ́ bá wo àwọn nǹkan tá fi ń ṣe takọ síbẹ̀ kò sí ìrújú ńbẹ̀. So tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ obìnrin tó fẹ́ conceive ní kíákíá get caterpillar. Ọkọ ìyàwó náà tó ní ìdákọ́lẹ̀ tó ní kíní kan wà kàn lọ fún caterpillar ni mo dárúkọ lẹ́ẹ̀kan nígbà tí mo ń sọ̀rọ̀ nípa transformer 1100 power. Ẹ kò get transformer 1100 power pẹ̀lú caterpillar, you will be fine. Ẹ máa conceive ìyàwó ẹ máa finú ṣoyún máa fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Bẹ́ẹ̀ ni bí sí ní láì tààlà torí náà lè zátà lè lá ìjẹ̀mí àgbogbo agbára Ọlọ́run ọba lónìí. Caterpillar fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ gbogbo nǹkan tó bá kó jẹ́ pé ní níjà blockage tube ní sọmúróró ní kíní kan ṣe ní get caterpillar. Ìwà àtọkọ ẹtọkọtìyàwó láyọjọ máa lò kọ́kọ́ náà fẹ́ ṣe dáadáa kó wá fi ẹ̀rọ àfi transformers kẹ máa lo méjèèjì papọ̀. Ẹ fi inú ṣoyún ẹfẹ́ yìí gbọ́mọ pọ̀ bí sí ní láìta lá 20,000 là ń ṣe promo ní Nàìjíríà kò síbi tẹ́ ìwà tá à deliver. Bákan náà ni a ní memory booster. Memory booster yóò wà effective gan. Wọ́n máa ń kó làákà èèyàn àwọn ẹni ibú àwọn ẹni ibi. Ọmọ kékeré lè lò àgbàlagbà mi wà tó bá ti ń dàgbà kò ní píìkì mọ́. Kò ní brain ò ní fẹ́ ṣiṣẹ́ dáadáa mọ́. Ẹ gbìyànjú kẹ́ get ìsọ̀yè, yes, ileham memory booster ìsọ̀yè. Ó lágbára púpọ̀ jù, especially fáwọn ọmọ iléèwé. Àbọ̀ ìlú mi ó ti mọ̀wé tẹ́lẹ̀ ó rí pé òun kàn drop ọpọlọ yóò fẹ́ píìkì mọ́. Ó wá jọ̀wọ́ ayé ni, ó jẹ́ sí ayé ni. Get 2.5 human brain digital memory booster. Ó wà effective gan. Ẹ rí Ọlọ́run á gbàdúrà gbogbo wa o. Ọlọ́run ní dá wa láàmú o. 20,000 là ń ṣe promo ní Nàìjíríà. Digital memory booster. Àgbàlagbà lè lò, ọmọ lè lò, ọmọdé lè lò. Wà á pọ́lọ̀ sọ mí kan pé Allahu alakọkùn. Ọlọ́run lèmi ni mo dá yín. Súnmọ̀ yàtọ̀ wà ń fa kún. Èmi ni màá pa yín. Wà mí kùn máa ń yù. Súnmọ̀ yàtọ̀ wà ń fa kún. Èmi máa pa yín. Wà mí kùn máa ń yù tá wà fa. Ẹlòmíì ọ̀dọ́ ni màá ti lèmi Ọlọ́run àti pè sọ́dọ̀ ni màá ti gbẹ̀mí ẹ̀. Kọ́lọ̀ jẹ́ kẹ́mi wá gùn. Ọlọ́ni ẹlòmíì òun ò ní jẹ́ kó dàgbà tó wà fi gbẹ̀mí ẹ̀. Ẹ̀rí lẹ́fìrí pé ẹlòmíì kúrè wèrèwé. Ọlọ́mọdé kúrè wèrèwé. Age of 30, age of 20, 9 years old, 7 years, 3 years, so 40 years, 50 years old. Wà mí kún mọ́ yúta wà fá. Wà mí kún mọ́ yóò rọ́dù ilá àrísálì lè kúmúrì. Bí tí mo ń lọ nìyẹn. Ó ní màá dẹ̀ jẹ́ kẹ́lòmíì dàgbà àrísálì lè kúmúrì kò ní brain ẹ̀ ò ní fẹ́ píìkì mọ́. Ẹ̀rí Ọlọ́run lóhun ni. So irú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ wọ́n lè máa lo memory booster wa yìí. Brain wa máa refresh torí nǹkan àlàálì ló wà ń bẹ̀. Tilka hududullah wa ma yutillah wa rasulullah. Àwọn ò ní kọjá inú àlà Ọlọ́run àtẹnu àlà Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Tẹ́ bá tún wo òun náà ẹ rí pé halal ó wà halal
ẹ̀rí so bí àwọn product wa ṣe jẹ́ ní ẹ̀kọ́ wá síbi tẹ́wà tá a lè kàn sí yín bákan náà wá ní tẹ́ bá wá ní èyíkéyìí nínú àwọn spiritual problem spiritual issue ẹ má hesitate láti contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department that is Sheikh Afagba International. Ẹ pè wá àwọn míì wà tẹ́ pé ètò àdúrà lọ́rọ̀ wọn gbà ẹlòmíì ètò sàárà lọ́rọ̀ ẹ gbà àwa máa direct yín gbogbo nǹkan wọ̀nyí náà ni organization wa la ní department fún la fi ń ran àwọn èèyàn lọ́wọ́. You understand? Party product ẹlòmíì ayé ń dà láàmú ni ẹlòmíì àlùjọ̀nú ń dà láàmú ni ẹlòmíì owó ló ṣó ń dà ń láàmú àjẹ́ńdà ń láàmú kò yín rọrùn sùn ó ti lo oògùn sí gbogbo problem yẹn ò lọ ẹ gbìyànjú kẹ́ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department a máa dá yín lóhùn. Ètò sàárà wà halal nínú Islam yàtọ̀ sípa alọ́ngbẹ́bọ alọ́ngbẹ́ kìíní kan láà ẹ̀ ní báyìí lọ́dọ̀ wa. Ètò àdúrà wà kàkà àlìkùránì fún yàn ká pe orúkọ Ọlọ́run bá fún yàn à ní fìtọ̀ fọ̀gbẹ́ ẹ bá lọ́dọ̀ wa. Ká gba àwẹ̀ Ọlọ́run ní nǹkan tí mi ò kí sábà ń kọ sí ẹrú mi lọ́wọ́ mi kí ń kọ àwẹ̀ mi dé láìkí máa kọ sàárà. Ètò àwẹ̀ wà tá máa fi ń tírètì kéèsì àwọn èèyàn tó bá ti kọ́ńtàtì wọn máa ṣe ìdá nǹkan tá ń sọ yìí. So Ọlọ́run á gbàdúrà gbogbo wa any kind of ìpèníjà tẹ́ bá ní spiritual and natural ẹ má hesitate láti contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department that is Sheikh Afagba International Limited. Now Aporo ta fẹ́ kọ́ yín fún gbogbo nǹkan gbogbo àìsàn ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì ọ̀pọ̀lọ́ ńlá kan ẹ ti gẹ́ẹ̀tì kòkò tẹ́ fẹ́ fi jó ọ̀pọ̀lọ́ ńlá yẹn ẹ gbé sínú kòkò yẹn tó jẹ́ tútù tó jẹ́ kíní ọ̀pọ̀lọ́ tútù tí kìí ṣe gbígbẹ ńlá ẹ̀yọ̀kan ẹgbẹ́ tẹ́lẹ̀ kòkò ẹ wá igi ńlá ipò àsórín igi ńlá ẹ rà ẹgẹ kékèké ẹ̀dá lé lórí ewé àlùpàídà ẹ̀dá lé lórí epo ọ̀bọ̀ ẹgẹ kékèké ẹ̀dá lé lórí ọṣẹ dúdú ẹ̀dá lé lórí tó pọ̀ dáadáa ẹ wá ata ìjọsìn ata ẹyẹ ata ìjọsìn táwọn Ìgbò máa ń ta Nàìjíríà yẹn kékèké báyìí agolo mílìkì kan ẹ̀dá lé lórí ẹ wá jó iṣẹ́ yìí tẹ́ bá ti jó tán ẹ wá lọ ẹ sọ di powder gbogbo àrùn káàrùn tó bá wù kó wà lára èèyàn àbá ìsàn káìsàn tó bá wù kó wà lára èèyàn ẹ ṣáà máa ṣe kí ni o ẹ máa ra máa bù díẹ̀ sínú bóyá pléètì kan kẹ́ wá dà díẹ̀ yan lé lórí kẹ́ rò pọ̀ kẹ́ fún ẹnìyẹn lá àbí kẹ́ fi ṣíbí fún ẹnìyẹn mú kẹ́ tún fi pa lára kódà kó jẹ́ ọfà pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ìkéyìí ejò táyàn ni kíní kan sáyàn ni àìsàn burúkú ni ẹ mọ̀ túmọ̀ àìsàn yìí ẹ mọ̀ nǹkan tó ń ṣe ètò yìí ni kẹ́ lọ ṣe Ọlọ́run á gbàdúrà wa ẹ fi fídíò ẹ fi ránṣẹ́ sáwọn èèyàn àdúrà ló ń gba agbára kọ innal izzata lillahi jami'an gbogbo agbára Ọlọ́run ọba ló ní o síwájú kó tó ṣiṣẹ́ nǹkan tó bá lágbára ẹ fi sákàtà àwọn aláìní account number ní fáwọn aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria àdúrà wa gbà o má sàlámù wa ilà mi.